àjànàkú tá a bá ń tọrọ ọmọ lọ́wọ́ olúwa ó yẹ tọrọ fólú ọmọ ní ọ̀kan ṣoṣo òṣùpá tó jẹ gbàgbèje ìràwọ̀ àwòyọdé oyètúnjí ẹkùn bàbá Stella ńlá wà ń wí olówó orí ọkọ̀ olúfúnmiláyọ̀ ṣàngó tí ò gbọdọ̀ tẹríba fọ́ya ó kárí ọmọ wọn nífẹ̀ẹ́ ẹbù rẹ̀ ológo dídán bàbá adéjọkẹ́ tí ò ṣeé fìjà lọ ó kárí káàká bàtà tí hàmọ́ lẹ́nu ògiri àlàpàkọlù wọn ó kárí ajámọ́láyà àgbètì fọ́ ọmọlágídí lórí ọmọ wáàsì tó dolóògbé ń jọ sí kọ́ba mímọ́ dákun bá wa tẹ́ bàbá sílé olóko kí bàbá dákun má jọ̀kùn kó má má jẹ kòló ẹ̀gbẹ́ Olódùmarè ni kó jòkó sí bámúbámú kí bàbá mímọ́ tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ ẹ̀gbẹ́ olúwa ni kó jòkó kẹfẹ̀ǹtẹ̀ ó kárí Mr. Oyètúnjí èébúdọ́lá àríjàgbáyì òyìnbó elépo nígboro Èkó tí ń bẹ ní Lẹ́kí ọmọ ológo sáni mo bá lọ dákun máa fàmọ̀là tó fẹ́lẹ́ jẹ tọ́kì máa fò sí kí mú yán kó o pẹ́ láyé bàbá Adéjọkẹ́ kó o bá wọn lẹ́mi tó gùn lókè èèpẹ̀ dákun bá mi ṣètọ́jú bàbá wa Sàrùn Oòduà láyé bàbá àná bàbá alálùbáríkà woore tí wọ́n ń jẹ fẹ́yẹ kó o dàgbà òjẹ̀ kó o gbénú ògo jòkó sí bámúbámú kó o rí bá ti ṣe bàbá olóríire kó o lẹ́mi tó gùn lókè èèpẹ̀ tẹ́ ẹ bá ti rí Mr. Oyètúnjí bàbá Stella ẹ dákun ẹ ṣèbẹ̀rí fólówó ọjọ́ orí ò ṣe nǹkan ọba adániwáyé ní gbé ní ga gbogbo ẹ̀yin sókè sódò ẹ ti gbàgbé kádàrá àṣẹ ìlérí tó mú wáyé kọ́ ẹ jẹ́ bónírejó kíre tí yín ó lè sùn yín bọ̀ ó kárí ọmọ Ìlàrẹ́ Ọ̀tẹ̀ lóògùn yéé gbè ọmọ abẹ́ yìí ò jẹ́ má tún mí ìṣe ni wọ́n ń kí wọn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ òwe tí ń jówó èjè lójú ọlọ ọmọ alẹ́bọ tí yóò fàparò ru ọmọ àfihàngì àparò sóògùn ó kárí ọmọ ọ̀bẹ́gi lẹ́gẹ̀gbọ́ ògùn rọ̀ sí ọmọ ewé kan ní bá já oògùn kan ní bá sà ewé kan ni mo pè nílàrẹ́ ìgbà ewé ló jẹ́ mi lójú ọlọ ọmọ òṣòògùn gbéyàngírọ̀ lókìtì ẹ̀fọ̀n Ìlàrẹ́ ọmọ agbálẹ̀ mọ́ òògùn sá ọmọ ọ̀sán pẹ́ ganíganí kẹ́ni mọ́rìndé bàbá mi oòrùn kàtàrí gbọ̀ngbọ̀n kẹ́ni mọ́rìndé bàbá mi òkùnkùn bíríkùn kẹ́ni mọ́rìndé bàbá mi ọmọ arápa mi ọmọ ará là mí ará ní kí n gbégbá eyín lájà mo rí kẹsẹ̀ mú gbégbá ìwọ bùjọ́ mi lójú ó lójó mọ́sọ̀mọ́ kí la mú pàrọ̀ tirẹ̀ ẹ̀gbọ́n náà ta ni ká fi wọ́n pa bàbá mi kí ìwọ kì í jìnnìjìnnì Ìlàrẹ́ má fi jìnnìjìnnì kàn mí o dákun jẹ́ ń kú ti kára mi ọmọ aṣẹ́wó mójúlé kókókó èdìdàmọ́kùn ààyè ọmọ òní máa ṣoògùn ọ̀la máa ṣoògùn ọ̀túnla máa dáàgùn wò tó bá dọjọ́ mẹ́rin òní máfòjì ń gbọ́dọ̀ gbárùgbó alárúgbó lọ́rẹ̀ èjò ògùn tó bá dọjọ́ márùn-ún òní kálárúgbó parúgbó mọ́ ìran bàbá yóò ṣòro bòdọ̀la ó kárí ọmọ onífẹ̀ẹ́ abùrẹ̀ ọmọ adádé owó rẹ mọ ọmọ múra tí ìragbẹ́ni lóòjọ́ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè lágbo ẹni tó bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ wọn ò tó lú ẹni tó bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè ẹ̀bọ̀ra ní bọ́rú wọn lásọ ó kárí ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ò tàràrà odò tó san wéréke odò tó dẹ ìyàn sí ilẹ̀ tó dà bàtà àṣà kéke ojú òun ò gbọ́dọ̀ bu mú àbàjẹ́ ojú òun ò gbọ́dọ̀ bu wẹ́sẹ̀ sọ̀bọ̀rọ̀ bó nílà nínú jẹ́ irú wọn ní òmòmi odò náà gbẹ nílé bàbá tó bí ọlọ́mọ sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ó kárí ọmọ ọba tí ò ní kọ́là dákun jẹ́ ń bọ́ ọ lọ sókè ìlérí tí ń bẹ láti bà nífẹ̀ẹ́ Ifẹ̀ á gbé ọ ibi tó ń gbonílé tó ń gbolú ọmọ ibi àti gbé ń sọdún èdì tí gbà ń tòrò tára ń tonílé tára ń tàwọn àlejò ẹjẹ́ lọ́hùn sóńbẹ̀ dákun jẹ́ kì ọ́ bí ológun ẹrú mo ní ó dákun jẹ́ kì ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ó ti yẹ ajẹ́ ń bọ́ ọ débi wọ́n gbé bí ọlọ́mọ ó kárí ọmọ Òkèlérí mo wò ó tòrò oyè ó kárí ọmọ adọ́kọ̀ ọmọdún tàná torí kíkan ló kó alẹ́ àná nǹkan ni wọ́n ń kí wọn nílé bàbá tó bí ọlọ́mọ àkùkọ ìlérí gbẹ́nu sókè òun pọ̀ wọn bàbá rẹ̀ tán òkò ìlérí ni mo gùn yìí tó bá yí mọ́ mi ó dìdí owó ọmọ kí lọ ọmọ ìdẹ̀rẹ̀dẹ̀rẹ̀ fojú jọ sílẹ̀ mo rò òkè ìlérí ní ilé owó òkè ìtasẹ̀ ní ilé àkún ọmọ jọ mí ní gèlè àṣà mú kò jọ́ rẹ̀ ní gèlè àṣà tó bá dalẹ̀ mò ń bọ̀ wá láyà bá fi ń dọ́kọ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ dọ́kọ lójú àgbàrá kíyẹn ni òun má gbọ̀n sí ó kárí ọmọ amútan pẹ́ńpẹ́ yálé ọkọ lọ ẹ bá mi ṣètọ́jú bàbá wa Lámẹ́dẹ̀ Àríyọ̀ ẹkùn ọkọ Rúkàyà bá mi ṣètọ́jú bàbá Àjímọ̀
yọ. Tẹbí wọn lọmọ adìyẹ bà lókun omi lílí. Ara òrokùn bẹ́ẹ̀ ara òradìyẹ. Ọmọ ń ṣe ní. Ọ̀yọ̀yọ̀ ń yọ̀. Ọ̀yọ̀yọ̀ dákun má yọ̀ mọ́. Ohun tí ń ṣe ni òní pani ni wọ́n ń kí wọn nílé baba tó bí ọlọ́mọ. Ọmọ onígbò màdémàdé. Ó kárí ọmọ onígbò màwọ̀máwọ̀. Àjòjì tó bá fojú di gbòòrò yìí ó dẹran ẹbọra nílé baba tó bí ọlọ́mọ. Ó kárí ọmọ aráyé àrókò tán ńlẹ́yẹ bá fò lọ. Akọni ọmọ tí dé sí ni bí ogun. Ọkùnrin gbọ̀ngbọ̀nràn bí ẹni fìbọn ti òní kánjú kú. Bówọlé olúwa òní fàìsàn lògbà. Ó ti yẹ ẹ bá mi ṣètọ́jú ọmọ tó jọmọ lọ ńlẹ̀ yìí. Ẹ bá mi ṣètọ́jú Alhaji Rilwan Ọláwálé aka The Cooler. Ọkọ olórí Mido olórí ọ̀dọ́ of Ìjọra Kingdom. Ọmọ ológo tó kìkì rẹ̀ gbalẹ̀ gboko. Orí tí ó gbé ni nígbà láwo orí pàdé ẹni ẹ kí mi kú oríire. Mo ti pàdé Alhaji Mr. Rilwan awo Tabakiyari olóríire ọmọ tí wọ́n ń sọ nígboro. Èṣù òní yà yín Bówọlé olúwa ẹ̀ ní fàìsàn lògbà. Alhaji Rilwan kíní abẹ́rẹ́ òní kánjú kú. Kíní tí ń bẹ lábẹ́rẹ́ òní sùn lọ. Gbogbo àwọn tankers tó fi ń képo wọn ò ní ńláná. Láṣẹ lọ́wọ́ olúwa ìwọ gan alára òní fẹ́ wọn lògbà. Bí tí ń fowó mẹ́bí bẹ́ẹ̀ ní fowó mara. Ọwọ́ méjì lókè fẹ́ nìkan ẹ bá mi kọ́ mọ olóríire. Ṣé kí n má tàn yín? Èmi ò lówó kan tí mo fẹ́ gbà lọ́wọ́ Alhaji Rilwan aka The Cooler. Ọkọ̀ ni mo fẹ́. Wọ́n ti ń dunni ní pọ̀lọ́lá ẹni ẹ bá mi sọ fọ́mọ ológo. Olórí ọ̀dọ́ tí gbogbo Ìjọra Kingdom lèmi ń bá wí. Ẹ bá mi kíra fẹ́ níyàn àtàtà. Ẹrù tó ju owó ẹ̀ lọ bàbá tó sá pọ́pá. Ọmọ olóòrà mọ́lẹ̀ ọmọ ojúgbélé yan gbogbo tí gbogbo Ìjọra káàfàtà. Mo mọ̀ ti ṣèbà. Àjànàkú tí mo bá jó bìín lọ́mọ tó sì rẹwà ìwọ ni bá fẹ́. Ọmọ ológo tó rẹwà ọmọ tó ju ọmọ lọ ló yẹ kí n bá lọ. Ǹbá wọ sí mi lásán kí n bọ́ sí kọ́nà kan yàrá kí n wá nà án fẹ́lẹ́fẹ́lẹ́. Bó o fún mi lóyún bó o tiẹ̀ gbà á. Pé mo bímọ fún ọ ti tóhun tó mú mi sakọ nígboro. Ọkùnrin gbọ̀ngbọ̀nràn bí ẹni fìbọn ti òní kánjú kú. Láṣẹ lọ́wọ́ olúwa òní rẹ̀ dànù. Mr. Oyetunji baba Stella ló ní kí gbogbo yín kú àkókò yìí. Ó ní kẹ́ ẹ pẹ́ bíi mọ́pẹ́ kẹ́ ẹ gbórí ìtẹ́pàṣẹ kílẹ̀ ayé ó gbẹdẹmukẹ fún ọ. Ó ní oṣòwò àṣelà kó o gbénú ògojò kó sí bámúbámú. Ó ní kó o pẹ́ bíi mọ́pẹ́ kó o bá wọn lẹ́mi tó gùn lókè èpẹ̀. Ẹ tún bá mi ṣètọ́jú Mr. Moshood Nasir. Ọmọ ológun òun ò jẹ́ gbàgbé. Ọmọ nílùú Ìbàdàn ni mò ń kí. Sóhun gbogbo ń ṣẹnu re. Àjànàkú akéwì òní báwọn kẹrin tí òní lárí. Ẹgbẹ́ ilépoṣá ni mo bá lọ. Ẹgbẹ́ onídísù ló nígbà. Bàbá Ọpẹ́yẹmí Akúrúyẹjú ẹni tí tó kúrú tí ń pẹ́ ni tó gùn ránṣẹ́. Ẹbí wọn ni mò ń kí dákun mọ́mà mi kàn iṣu ọmọ ó jiná fún ọ jẹ. Ojú kì í ti náà alẹ́ láṣẹ olúwa òní fàìsàn lògbà. Ó káre Ìbàdàn méjì ọ̀gọ̀. Ọmọ wọn nílé Olúyọ̀lé níbi olè ti gbé ń jàre olóhùn. Ìbàdàn májàmájà tí kára iwájú lẹ́rú. Ìlú Látòòsà, ìlú Òjò, ìlú Ògúnmọ́lá. Olódògbò kẹrin lójú ogun. Ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọ láyípo ń mu. Àṣejì rẹ̀ lomi àbùmúbùwẹ̀ fúnran Bàdàkélé tí ó gbọ́. A kì í wáyé aláìlárùn kan lára. Ìjàgboro nìkan làrùn Ìbàdàn. Ẹ bá mi kí Mr. Awóyọdé Oyèwọlé Sunday. Apáṣe ọmọ ológo lèmi fẹ́ kí. Èébúdọ́lá tù bàbá olóyè ọkọ̀ àjímọ́. Alóhun tó dùn bàbá Ọlámilékan Òkáre. Ọmọ onífẹ̀ẹ́ bùrẹ́ ọ̀kan ṣoṣo bí 104. Ọmọ wọn nílà rẹ̀ atẹ̀lé ògùn yé gbé. Àjànàkú ayé àtijọ́ ni pé erin kì í fọ́n. Fọ́mọ rẹ̀ náà ò rí mú mi. Bẹ́ẹ̀ni lákàtàbù ti ṣe ń fọ́n lóde òní. Lọ́mọ tó bí ń dún kẹlúkẹlú kẹ́ńkẹ́. Ẹ ò ní súra yín gbogbo yín lẹ mọ́ kéré ọjà délé. Bàbá Ọlámilékan máa ṣayé ẹ lọ kò sí fòyà. Ẹ bá mi kọ́ ọmọ wọn ní Jẹ́sàmúdù ẹ̀ pànàdà. Ọlọ́mọ O Benedict area commander. Mọ sàmì báyé bá ń jáyé. Ipò tó wà kì í sòpin ìrìn àjò. Ọba tó láyé lọ́wọ́ máa tún gbé ọ débi tó ga. Ó sì máa di kọmíṣánná lórílẹ̀‐èdè tá a wà yìí báyé bá ń jáyé gbogbo wa pátápátá la máa bọ́ ọjọ́ jàgé ní yòdò. Ó kárí Ìjẹ̀sàmúdù ẹ̀ pànàdà. Ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ewẹ́lẹ́. Èmi ò ní bá gbà Ìjẹ̀ṣà ní kí n má jobi tó gbó kákáká. Ó káre ọmọ agbógun gbòòrò tilẹ̀ Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà ní í sin tòlótòló. Bàbá tó bí ọ ní í sin pẹ́pẹ́yẹ. Ikú ò ní pa yín láṣẹ olúwa ẹ̀ ní fàìsàn lògbà. Tó oyin ṣe tẹ́ oyin lọ́nú kókó igi. Ìran àwọn afẹ̀ǹbòjò. Wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí. Mo lé mi Àjànàkú mo fẹ́ mọ́ ń lọ lé bàbá mi tó bí
kàṣàǹgbà.